A máa kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, yóò rọrùn fún wa lágbára Ọlọ́run ọba. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́rú ọjọ́ kẹtàlá nínú oṣù kẹta ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ tí wọ́n ní fọ̀lẹ́ kan tí wọ́n jẹun ṣẹ́kù láwùjọ o láti rántí àwọn tó kù díẹ̀ fún káàtó èyí tí wọ́n lè mú ọwọ́ lọ sí ẹnu lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́, wípé ẹni Ọlọ́run bá bùn kó bu àwọn tó kù díẹ̀ fún káàtó láwùjọ o kí àwọn náà lè rí jẹ kí wọ́n lè rí mu o. Ààrẹ Tinubu ní gbogbo ẹni tí Ọlọ́run bá ti gbéga òun ni kó rántí ẹni tó ń bọ̀ lẹ́yìn láti fún wọn ní jíjẹ àti mímu nínú díẹ̀ èyí tí Ọlọ́run bá tó bùn wọ́n. Tinubu tó sọ̀rọ̀ náà ní àná tí ṣe ọjọ́ ìṣẹ́gun nílé agbára ìjọba èyí tó ń bẹ nílùú Àbújá nínú mọ́ṣáláṣí èyí tó ń bẹ ní Aso Rock lọ́hùn-ún níbi àkànṣe ètò Ramadana eléyìí tí wọ́n pè ní Tafsir al-Quran, níbi tí wọ́n ti máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ gbogbo àwọn mùsùlùmí ní ìrọ̀lẹ́ ní gbogbo oṣù Ramadana. Nínú wáàsí náà níbẹ̀ ni Tinubu ti sọ̀rọ̀ yìí lásìkò tóun náà tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu sọ wípé bákan náà ká rántí nǹkan tí oṣù Ramadan tó kàn wá tó ń ti àwọn àkànṣe iṣẹ́ èyí tó lóore èyí tó sodo sínú oṣù Ramadan. Ká nífẹ̀ẹ́ ara ẹni, mímáa sọ̀rọ̀ tó dáa, ká ní ìfẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà oní Ramadan náà tún kọ́ wa o ká ní ìpayà Ọlọ́run tó ti fífarajì láti ṣiṣẹ́ olóore nínú oṣù Ramadan. Ó ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn nǹkan eléyìí tí oṣù Ramadan tó kọ́ wa o. Ó ní bákan náà ó ní gbogbo àwọn tí Ọlọ́run bá bùn kó bu àwọn tó kù díẹ̀ fún káàtó láwùjọ nínú tiwọn kí àwọn tó kù díẹ̀ fún káàtó náà kí àwọn náà lè rí ọwọ́ mú lọ sẹ́nu o. Ọ̀rọ̀ yìí ní àwọn ọ̀rọ̀ tó jẹyọ lẹ́nu Tinubu níbi wáàsí tẹ̀fsírì ọ̀hún èyí tó wáyé ní ọjọ́ ìṣẹ́gun lánàá nílùú Àbújá. Ẹni tó jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí ọ̀hún tí ń bẹ ní Aso Rock, Malam Abdulwahid Suleiman, òun náà kò ṣàìrawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà o níbi tó ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba. Bákan náà ká gbàdúrà fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí, ká fọwọ́sowọ́pọ̀ ká sì ṣera wa lóṣùṣù ọ̀wọ̀. Ó ní bá a bá ti pa àwọn nǹkan wọ̀nyí mọ́, ó ló dá òun lójú o wípé orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ láì jìnnà ohun gbogbo ni yóò padà bọ̀ sípò tí ó tùbà tí ó tùṣẹ fún gbogbo mùtúmùwà lórílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti fọwọ́ sí o yíyàn sí ipò àwọn ènìyàn kan eléyìí tí ó máa tukọ̀ ìṣàkóso olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà Àbújá síwájú sí o. Gẹ́gẹ́ bí ààrẹ Tinubu ti fọwọ́ sí yíyàn sípò àwọn ènìyàn ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ láìpẹ́ yìí lẹ́ni tó jẹ́ alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Ezenwo Nyesom Wike, òun náà ti kọ ìwé ọ̀hún tó ti fi tarí rẹ̀ síwájú ààrẹ Tinubu wípé àwọn ipò wọ̀nyí òun ló wà ní ìbámu sí ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 2018 láti yọ àwọn ènìyàn kan sí ipò èyí tí ó di igun mẹ́rin tó gbèlú Àbújá tí ṣolúlu orílẹ̀-èdè wa tó gbé dúró. Àwọn ipò ọ̀hún láti rí ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ nílùú Àbújá. Bákan náà àwọn akọ̀wé àgbà èyí tó 9 tó ń tẹ àwọn ipò kan eléyìí tí Tinubu fọwọ́ sí yíyàn sípò rẹ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun nílùú Àbújá o. Nyesom Wike tó wá jẹ́ alákòóso òun náà kò ṣàìsọ̀rọ̀ látẹnu tó jẹ́ akọ̀wé àgbà tó ń darí ọ̀rọ̀ ìròyìn ní ẹ̀ka eléyìí tó gbé olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà tó gbé dúró, Anthony Ogunleye, èyí tó fi ọ̀rọ̀ ń léde fún àwọn akọ̀ròyìn. Ó ní ní báyìí
ohun gbogbo yóò tún máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o nítorí sẹ́lẹ̀kẹ́jọ ni gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí ààrẹ Tinubu gbé o láti yan àwọn ènìyàn ọ̀hún ó ní yóò tún mú àyípadà tó lọ́rìn bá olúlo orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jù lẹ́ka iṣẹ́ ọba nílùú Àbújá. Ó ti ń rúgbó bọ̀ báyìí láàrin àwọn aṣòfin àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ìròyìn kan èyí tó jáde látẹnu ọ̀kan nínú àwọn aṣòfin àgbà ẹni tó jẹ́ olórí àwọn aṣòfin èyí tó pọ̀ jù nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín sẹ́nẹ́tọ̀ Ọ̀pẹ́yẹmí Bámidélé òun ló ti sọ ọ̀rọ̀ bóde wípé láàrin àwọn akẹgbẹ́ wọn tí wọ́n jọ jẹ́ aṣòfin àgbà nílùú Àbújá ló ń wá ìṣubú ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio tí wọ́n ń wá ìṣubú rẹ̀ láti yẹ àga mọ́ nídìí gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ọ̀pẹ́yẹmí Bámidélé tó jẹ́ ọ̀kan nínú àwọn aṣòfin èyí tó ṣojú tó wá láti ìpínlẹ̀ Èkìtì òun ló sọ ọ̀rọ̀ ń bóde látàrí awuyewuye àti wàhálà èyí tó ti súyọ báyìí nílé ìgbìmọ̀ aṣòfin àgbà náà lórí ìròyìn kan àti ọ̀rọ̀ kan eléyìí tí ọ̀kan nínú àwọn aṣòfin eyín sẹ́nẹ́tọ̀ Níngì èyí tó sọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí ni sẹ́nẹ́tọ̀ Níngì eléyìí tó sọ ọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ BBC ní èdè Haúsá wípé ó jẹ́ ìyàlẹ́nu wípé wọ́n ti da ọwọ́ rù lórí ìwé ètò ìṣúná owó ọdún 2024 ó ní àwọn aṣòfin ẹgbẹ́ wọn ti ṣe àfikún àti àpálù àpadè 3.7 trillion naira mọ́ iye owó èyí tó wà ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí jẹyọ eléyìí tó bẹ̀rẹ̀ sí ní dá wàhálà lẹ̀ kó tó di wípé wọ́n jáwé ìgbélé rẹ̀ fún sẹ́nẹ́tọ̀ Níngì kó lọ rọ́kúnlé fóun dídí oṣù mẹ́ta gbáko. Ní báyìí Ọ̀pẹ́yẹmí Bámidélé òun ló ti wá pe Akpabio wípé kó fura ewu ń bẹ lóko lóńgẹ̀gọ ewu fún ara rẹ̀ ni. Ó ní kí sẹ́nẹ́tọ̀ Akpabio ti ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà kó má finá sórí òrùlé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aṣòfin tó jẹ́ aṣòfin àgbà ni wọ́n wá ìṣubú rẹ̀ láti yẹ àga mọ́ nídìí gẹ́gẹ́ bí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà. Níbẹ̀ ni sẹ́nẹ́tọ̀ Bámidélé ti sọ̀rọ̀ ó ní láyé Olúgbọ́n ìlú rọgbọ eyín láyé Bùkọ́lá Sàràkí ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ sì ni tabawo Ahmed Lawan ó ní kò sí nǹkan náà tó jọ bẹ́ẹ̀ ó ní yàtọ̀ sí èyí David Mark náà nígbà tó náà ń bẹ gẹ́gẹ́ bí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ó ní kò sí wàhálà kankan ó ṣe wá jẹ́ Akpabio làwọn èèyàn ń dìtẹ̀ mọ́ láti yẹ àga mọ́ nídìí Bámidélé nínú ọ̀rọ̀ rẹ̀ lákòótán ó wá rọ Godswill Akpabio tí í ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà láti fura kó mọ ẹni àṣà fún tòun ti ẹni àdúródè nítorí wípé ọ̀pọ̀ ló fi tọ́ funfun sí ẹnu tí wọ́n sì fi ẹ̀jẹ̀ dúdú tí wọ́n fi èyí sínú. Ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe obìnrin àkọ́kọ́ eyín arábìnrin sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ló ti sọ̀rọ̀ kan eléyìí tó gbu àgbàdo hà sí ọ̀pọ̀lọpọ̀ ẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé pẹ̀lú bóun ti ṣe di ẹni ọdún 60 ọdún lórílẹ̀ alàyè 60 years báyìí ó ní ẹ̀rù ikú kò bá wọn nítorí pé àwáyé má lọ́kàn ò sí gbogbo wa láti dágbádá ikú ó ní ọjọ́ kan báyìí lóníkálukú yóò sì máa fi ayé sílẹ̀ ní ìgbà tí àsìkò oníkálukú bá tó. Obìnrin àkọ́kọ́ tí ṣaya ààrẹ ilẹ̀ yìí sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ní ẹ̀rù ikú ò bá wọn bí tí ń kó kéré mọ́tò ó ní ikú tó ṣe rí pé àjọsùn àjọjìnrìn ó ní bí àsìkò bá tó yóò mú nǹkan rẹ̀ lọ ni ó ní èèyàn kan ò lè fi kú dẹ́rù bá wọn torí pé òun ò bẹ̀rù ikú níbi tí ọjọ́ orí òun tó yìí ó lóun náà ti dàgbà òun ti ṣe díẹ̀ nínú ayé bí ikú bá ti dé onítọ̀ ó yánu kó máa mú òun lọ nítorí gẹ̀lẹ́ńkẹ́ni. Obìnrin àkọ́kọ́ aya ààrẹ ilẹ̀ yìí sọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Bauchi níbi àkànṣe ètò ìkáṣọlójú àwọn ilé ìwé kan àti gbọ̀ngàn eléyìí tó jẹ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì àti ti kọ̀ǹpútà èyí tí wọ́n kọ́ nílùú Bauchi níbi tó ti lọ káṣọ lójú rẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Ní ìgbà tó dé ààfin emir tìlú Bauchi ọ̀mọ̀wé Rilwan Suleiman Adamu
ó kí gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ló kí Emir tìlú Bauchi o tó sì kí gbogbo ọmọ Nàìjíríà. Ó wá ní èsì sí ọ̀rọ̀ kan eléyìí tí ènìyàn kan dúnkokò wípé ó yẹ kí wọ́n pa òun ni. Ó ní kán má wulẹ̀ kánjú o, gbogbo apáta là ó kù. Ó ní pẹ̀lú bóun ṣe di ẹni 60 ọdún lórí ìlànàyè yìí, ó lóun ò bẹ̀rù ikú o. Ó ní nígbà tí ìròyìn náà bóde, ó ní ọkọ òun tí ṣe ààrẹ ilẹ̀ yìí, òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀ fún àtìlẹ́yìn àti ọ̀rọ̀ akin èyí tó fi ti òun lẹ́yìn wípé kóun fọkàn balẹ̀, òun yóò sì pèsè ààbò tó péye o fún òun gẹ́gẹ́ bí ìyàwó ààrẹ. Ó ní yàtọ̀ sí èyí o, ó ní bó pẹ́ bóyá náà gbogbo apáta là ó kù o. Nípa ìdí èyí kí ẹnikẹ́ni má fi kú halẹ̀ mọ́ òun. Ó ní òun ti dàgbà tó láti kú tí àsìkò bá ti tó, kíkú kó máa mú òun lọ láyọ̀ àti àlàáfíà gẹ́gẹ́ bí ìyàwó ààrẹ Olúrẹ̀mí Tinubu bó ti sọ̀rọ̀ náà bóde ní ìpínlẹ̀ Bauchi. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ìyàwó olórin tàkasùfé ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyàwó wèrè olórin ìdààmú àdúgbò Portable, ìyàwó rẹ̀ ọ̀kan nínú àwọn obìnrin ilé rẹ̀ eyín Bẹ́wàjí Ẹwàtómi, òun mà ló ti sọ̀rọ̀ wípé òun ṣì wà nílé ọkọ òun o látàrí àwọn ọmọ tí Ọlọ́run bùn òun. Ó ní ìdí rèé tóun sì fìdí mọ́lẹ̀ o nílé ọkọ òun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan eléyìí tí Bẹ́wàjí Ẹwàtómi tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀ níbi tó ti ń kí ọkọ rẹ̀ Habib Òkìkíọlá Portable, wèrè olórin ìdààmú àdúgbò, fún ti ayẹyẹ ọjọ́ ìbí ẹni 30 ọdún lórí ilẹ̀ alààyè 30 years eléyìí tí Portable tó pé o. Nínú ìròyìn ọ̀hún àti ọ̀rọ̀ ìkíni náà èyí tí Bẹ́wàjí tó fi sórí ayélujára rẹ̀, ọ̀kan nínú àwọn ènìyàn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ èyí tí orúkọ ìkànnì rẹ̀ tó fi jẹ́ @agbájédèbórà, òun ló wá fi ọ̀rọ̀ kan sábẹ́ ìròyìn ọ̀hún wípé ṣèbí wọ́n sọ wípé Bẹ́wàjí ti kúrò nílé ọkọ ni. Ó ní kí wá ní nǹkan tó ń kí Portable fún, àti wípé àwọn olùgbọ́ ò wípé Portable á máa nà bí ẹni na ẹ̀gúsí bàrà. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tí ẹni náà sọ, èyún Agbájédèbórà, kó tó di wípé Bẹ́wàjí Ẹwàtómi tí ṣe ìyàwó Portable ní lótìtọ́ àti lódodo òun wà nílé ọkọ òun torí àwọn ọmọ ni. Ó ní látàrí àwọn ọmọ òun lòun fi ìdí mọ́ ilé ọkọ òun, àti wípé kò sí obìnrin tó lè nàka sókè wípé òun ò kojú àwọn ìṣòro kan nínú ìdílé ọkọ tàbí ibi tóun gbé o. Àwọn ọ̀rọ̀ kùnkákùgbé kan òun ni Bẹ́wàjí padà fi fún onítọ̀hún ní èsì wípé wèrè òun ló ń da ọpọlọ arábìnrin Agbájé ọ̀hún láàmú lórí ọ̀rọ̀ náà èyí tó sọ. Ó ní kóun náà búra wípé níbi tóun náà wà lọ́wọ́ báyìí kò kí ń kojú ìṣòro kankan. Ó ní nípa ìdí èyí kó mọ irúfẹ́ àwọn ìròyìn àbí àwọn ọ̀rọ̀ tí ó máa dá sí lórí ayélujára o. Lákòótán nínú ọ̀rọ̀ Bẹ́wàjí, ó ní torí ọmọ lòun ṣe ń ṣiṣẹ́, òun sì wà nílé ọkọ òun digbídigbí o. Òun wá kí Portable wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ayọ̀ àti àlàáfíà, owó ọlá àti ọrọ̀ tóun ti ìfọkànbalẹ̀ ni ó fi lo ilé ayé rẹ̀. Tó ẹ̀yà ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí ní ṣe ọjọ́rú Wednesday títí dojúmọ́ ọ̀la tẹ́tùn máa láǹfààní sọ́ọ̀tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà nínà wa o. Fún mi Adénúgà lẹ́nu tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.